Subscribe now. Tó ẹ mà kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn mi nílé lóko lájò lókè òkun. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Níbikíbi yòówù tí ẹ bá wà, ìròyìn ayọ̀ rèé o. A ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ìgbàlódé nì tí a pè ní Zoom, ní èyí tí a ó máa ṣe fún àwọn ọmọ wa tí wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Àǹfààní yóò wà fún ẹni tó bá nífẹ̀ẹ́ láti kọ́ bí wọ́n ti ṣe ń kọ èdè Yorùbá, bí wọ́n ti ṣe ń kà á àti bí wọ́n ti ṣe ń sọ. Abala méjì ni ètò yìí yóò pín sí. Àkọ́kọ́ fún àwọn ọmọ ọlọ́dún méjì títí dé ọdún mẹ́fà. Àwọn yẹn ìdánilẹ́kọ̀ọ́ wọn yóò máa wáyé ní ọjọ́ Sátidé, èyí tí à ń pè ní ọjọ́ àbámẹ́ta. Bákan náà pẹ̀lú àwọn ọmọ ọdún mẹ́fà sókè, ìdánilẹ́kọ̀ọ́ wọn yóò máa wáyé ní ọjọ́ Àìkú, èyí tí ń ṣe ọjọ́ Sunday. Àǹfààní wà fún yín láti fi orúkọ sílẹ̀ láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí nípa títẹ ìwé ránṣẹ́ sí wa lórí, àti ẹ̀yin tí ẹ bá fẹ́ tún kàn sí wa lórí ẹ̀rọ WhatsApp nọ́mbà wa. Òun nìyí: ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2020 ní àkọ́kọ́ ètò yìí yóò máa wáyé. $10 ni fún wákàtí kan lórí ètò, èyí tí à ń pè ní $10 per hour. Ẹ jẹ́ ká gbìyànjú láti tọ́ ọmọ wa, láti kọ́ ọmọ wa ní àṣà àti èdè ilẹ̀ wa. Wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni, àbí kí ni mo ti wí? Ó yá, ẹ wá darapọ̀ mọ́ wa, ẹ wá kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ẹ ṣé. Òun lẹ gbọ́ yẹn o. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ní ọjọ́jọ́ Sátidé àti ọjọ́jọ́ Sunday, níbi tí a ó ti máa mú ètò ẹ̀kọ́ èdè Yorùbá wá sí ojú ìwòran yín. Èmi ni tiyín ní tòótọ́, olùkọ́ èdè Yorùbá yín, Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfuyè. A ó máa retí yín o. Ẹ ṣé púpọ̀. Àwa lọ́mọ akẹ́kọ̀ọ́ Yorùbá, ká múra ká gbé àṣà wa ga, ká gbogbo Yorùbá ga, ká gbé wa Yorùbá ga. Yorùbá gbayì ó bẹ́yẹ, Yorùbá 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 gbayì ó bẹ́yẹ. Tó ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfuyè. Ẹ ǹlẹ́ ń bẹ̀ yẹn o. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàsán o. Ṣàlàáfíà lẹ́wà o. Àdúrà. Kí ni orúkọ tiyín? Rachel Dusmy. Mi ò gbọ́. Adébọ́lá Dosimi. Adébọ́lá Dòsùnmú. Adébọ́lá Dòsùnmú. Ẹnì kejì ńkọ́, kí ni orúkọ tiẹ̀? Kí ni orúkọ ẹnì kejì? Kí ni orúkọ ẹnì kejì? Kí ni orúkọ ẹ? What's the name of your sister? Alifabeeti Dosimi. Alifabeeti Dosimi. Bila. I don't understand. Ade what? Alifabeeti. Dosimi Bila. Adépèsè. Alifabeeti Dosimi. Adébísí Dòsùnmú. Ọlọ́run ṣàánú mi o. Adébísí
Dòsùmú. Ìlú wo lẹ wà tí ẹ ti ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí? Ìlú wo lẹ wà tẹ́ ti ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí? Our parents call us Mitchell and Ade. Ìlú wo lẹ wà? Where are you from there? Ìlú wo lẹ wà? Ṣé ìlú London ni? Ṣé Canada ni? Ṣé America ni? Ṣé Dublin ni? Níbo ni ìlú tẹ wà? Yeah. Have you said hello to your cousins? They said, wait, which country are you guys? Hello, everybody. Sorry. They said, which country are you guys from? Nigeria. No. Where are you based now? London. Yes. Ìlú London lẹ wà báyìí. Níbo lẹ wà? Where are you based now? Ìlú London la wà. Ẹ káàbọ̀ sí orí ìdánilẹ́kọ̀ọ́ ti ẹ̀kọ́ èdè Yorùbá. Orúkọ èmi olùkọ́ yín ni Ọ̀gbẹ́ni Adéníyì Òdúfuyè. Olùkọ́ means teacher. Teacher. So I'm your teacher and my name is Ọ̀gbẹ́ni Adéníyì Òdúfuyè. Àwọn tí mo wò nísàlẹ̀ àwọn dòsùmú kan náà ní mi ò rí gbogbo yín tán bí yìí o. Láti apá ọ̀tún mi níbí. Níbo lẹ̀yin ti wá? Àwọn tòrò, àwọn ẹbí tòrò. Ó yá ẹ fún mi lórúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Mention your name one after the other. Jibade. Jíbádé, Ajíbádé àbí? Yes. Sọ pé bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. Ajíbádé. Ládé. Ládé. Ṣọmọládé ni? Ládé. Ọmọládé, okay. Okay, Démiládé ni ẹ́? Tómiládé. Okay. Tómiládé. Ládé. Adé. Adé kí ni? Adémọ́lá àbí kí ni? Adérìnlọ́lá. Adérìnlọ́lá. Ta ló tún wà ń bẹ̀? Ẹ jẹ́ kí n máa rí ojú yín, mi ò rí ojú àwọn tó kù yẹn. Lẹ́nìkẹrin. Adédèjì lẹ́nìkẹrin. Adédèjì. Then mo ti ní orúkọ Olúwa nífẹ̀ẹ́ mi. Yes. Ìfẹ́ Olúwa kìí tán. Yes. Olúwayọ̀mí fẹ́. Yes. Àti ẹni ìfẹ́ Olúwa. Yes. Mo wà ń bí sà. Mo wà bí sà. Tó ní òní ìdánilẹ́kọ̀ọ́ wa máa bẹ̀rẹ̀ láti orí alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Ẹ jẹ́ tí mọ̀ nǹkan tó ń pè ní alífábẹ́ẹ̀tì èdè Yorùbá rárá. Ṣé ti gbọ́ ń pa ẹ̀rí? Has any of you heard of Yoruba alphabet? Yes. Bẹ́ẹ̀ni sà. Ṣé mọ̀, ṣé lè sọ, tàbí ẹni tó lè sọ nínú yín, àbẹ̀rẹ̀ ẹni tó lè kà á síta fún wa nínú yín? Ta ló fẹ́ gbìyànjú láti ka alífábẹ́ẹ̀tì èdè Yorùbá síta fún mi? We can say
Who can say it? No one? No Me one and can. Okay, say it. Oh, yeah, read it and let's hear you. Okay. A, B, D, E, A, P. Rárá. Ẹ tún bẹ̀rẹ̀. Start all over again. Yeah. Okay. A, B, D, E, A. Rárá. Ẹni tó ṣẹlẹ̀ ni wípé ẹ fetí sílẹ̀. A bẹ̀rẹ̀ láti ibẹ̀ lónìí. Àwọn Ajíbádé, mi ò rí ojú yín dáadáa ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. Bóyá kẹ́ sún ẹ̀rọ tí ẹ̀ ń lò yẹn sẹ́yìn díẹ̀ kí n lè rí ojú ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin dáadáa. Àbúrò yín mi ìrojú ẹ̀. Ó dà báyẹn. tó ohun tí a máa kọ́kọ́ ṣe, àkọ́kọ́ mú wá sí ojú ìwòran yín àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tí a ní nínú ẹ̀kọ́ èdè Yorùbá. Màá fẹ́ kí ẹ fetí sílẹ̀ láti máa bá ìdánilẹ́kọ̀ọ́ yìí bọ̀. So what I'm saying in actual fact is this: we're going to start with the alphabet, which is Yoruba alphabet. And you know, if you want to learn any language, the basic thing that you need to learn is the alphabet. Some of you call it sounds in English, isn't it? Phonic sounds and so on. So here in Yoruba language, we call it Alifabeeti Ede Yoruba. What did I say? Alifabeeti Ede Yoruba. Mi ò gbọ́. Alifabeeti Ede Yoruba. Alifabeeti Ede Yoruba. Adébọ́lá, ó yá ẹ pè síta kí n gbọ́ o. Alifabeeti Ede Yoruba. Aha. Alifabeeti Ede Yoruba. So that's where we're going to start now. So I'm going to play a recorded video for you to see. I'm sure, I hope you all have your writing materials with you. So you have to write it down, jot it down, and make sure you learn after the lesson, because I will be asking each and every one of you to read from beginning to the end. Understood? Unmute your microphones. Everybody unmute your microphones, but don't talk when I don't ask you to talk. Unmute your microphone so that you won't be putting it on and off. I believe we are all gentle boys and girls, so no one will make noise. So we're going to start with the video now, which I'm going to share with you people now. So just concentrate and listen attentively. The video is going to start with our anthem. That's the Yoruba anthem. So after the Yoruba anthem, then now follows with the lesson of the day itself. I won't be speaking English to you all the time, so you have to listen, and your parents must encourage you by speaking Yoruba to you all the time. Do you understand? We have some other children that thereafter I will want you to be mixing up with them, like Oluwanifemi and Co. At least you joined them last Saturday. So one way or the other, you guys will be learning from one another. You understand? But I just want to do this for you so that you also can meet up and catch up with them. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Ṣé ọ̀rọ̀ mi yé yín? Do you understand? Benisa. Benisa. Aha. So now let's start. Listen. You can mute your microphone now and say after the teacher whatever he says. Write down whatever you see there,
and kí Ọlọ́run kó gbà fún gbogbo wa. Àwa lọ́mọ akẹ́kọ̀ọ́ Yorùbá, ká múra ká gbé àṣà wa ga, ká gbogbo Yorùbá ga, ká gbé wa Yorùbá ga, Yorùbá gbayì ó gbẹ́yẹ, Yorùbá 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 gbayì ó gbẹ́yẹ. Ṣé ẹ gbọ́ nǹkan tí ó ń sọ ń bẹ̀ yẹn? Ok, ẹ dẹ̀ rí àwòrán yẹn dáadáa. Àwòrán means the video. Hello, can you hear me? Yes, we can. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Let's continue. Tó ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Ògúnfúyè. Tó ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. Ní òní, ohun tí a ó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí ni à ń pè ní alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Kí ni mo ti pè é? Alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Bẹ́ẹ̀ni, alífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni àwọn onígẹ̀ẹ́sì ń pè ní alphabet. For those of you that already know how to read and write in English language, we call it alphabet, like A, B, C, D, which is the foundation of the language. Some were being taught sound as well. Without this, it will be very difficult for anyone to understand any language. The first thing you need to know is the alphabet. So we're going to learn Yoruba alphabet from beginning to the end. So alphabet is otherwise known as what? Alifabeeti èdè Yoruba. What did I say? Alifabeeti èdè Yoruba. You can say after him. So I'm going to be showing on the screen up here the capital letter and the small letter of each of the letters that I'm going to mention now. So just follow me and kindly pay attention and read or say after me. Alifabeti èdè Yorùbá. Kí ni mo ti pè? Alifabeti èdè Yorùbá. A. B. D. A. E. F. Tí a bá rí nǹkan kan tí ẹ bá fò nínú ẹ̀, ẹ jẹ́ kí n mọ̀. If there's any of the letters that you are missing, just let me know. Call my attention. I will let you have it back. Okay? Ṣó yé wa? Bẹ́ẹ̀ni sà. Okay. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. G. B.
G, G, K, K, Li, Li, Mi, Mi, Ni, Ni, O, 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 Pi, Pi, Ri, Ri, Si, Si, Shi, Shi, Ti, Ti, U, Wi, Wi, Yi, Yi. That àwọn alífábẹ́ẹ̀tì èdè Yorùbá nìyẹn o, láti ìbẹ̀rẹ̀, láti A ti dé Yí. Ṣé ká tún kà lẹ́ẹ̀kan sí? Ṣé ká tún kà lẹ́ẹ̀kan sí? Should we say it again? Bẹ́ẹ̀ni sà. Okay. Yorùbá. A, A, B, B, D, D, A, E, F, F, G, G, B, B, E, 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 G, G, K, K, Li, Li, Mi, Mi, Ni, Ni, O, 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 Pi, Pi, Ri, Ri, Si, Si, Shi, Shi, Ti, Ti, U, Wi, Wi, Yi, Yi. Tó, alífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni ẹ tún ti gbọ́ lẹ́ẹ̀kan sí yẹn. Ṣé gbogbo yín lẹ ti ní àkọsílẹ̀? Ṣé gbogbo yín lẹ ti kọ sílẹ̀? Bẹ́ẹ̀ni sà. Okay. Adébísí àbí Adébọ́lá dẹ̀ ni? Adébọ́lá àti Adébísí, ṣé gbọ́ ohun tí mo sọ? Ṣé ẹ ti kọ sílẹ̀? Bẹ́ẹ̀ni sà. Kí ni ṣé ẹ ti kọ sílẹ̀ túmọ̀ sí? Adébọ́lá àti Adébísí, kí ló túmọ̀ sí ní èdè Gẹ̀ẹ́sì? Gẹ̀ẹ́sì means English language. What is the meaning of what I just asked you now in English language? Ṣé ẹ ti kọ sílẹ̀? Mo ń gbọ́ o. Adébísí,
Adébọ́lá, kí ni iṣẹ́ ẹ ti kọ sílẹ̀ kí ló túmọ̀ sí ní èdè Gẹ̀ẹ́sì? What does that mean in English? What does that mean in English? I asked if you've written it down. Aha. So, nísìnyí, ẹ máa gbọ́ lẹ́nu mi, màá kà á fún yín, ẹ dẹ̀ máa sọ tẹ̀lé mi. Ṣé ẹ ti ṣetán láti kà á tẹ̀lé mi? Ṣé ẹ ti ṣetán láti kà á tẹ̀lé mi? Are you ready to say after me? Bẹ́ẹ̀ni sà. Aha. Ẹ fi ẹ̀rọ ìgbóhùn sí afẹ́fẹ́ yín sílẹ̀. Unmute your microphones and say after me. Alifabeeti èdè Yorùbá. Alifabeeti èdè Yorùbá. A. A. B. B. D. D. A. A. E. E. F. P. G. G. B. B. E. 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 G. G. K. K. L. L. M. M. N. M. O. 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 P. P. R. R. C. T. Sh. Sh. T. T. U. U. W. W. Y. Y. Ṣé ká tuntun kà lẹ́ẹ̀kan sí? Should we say it again? Bẹ́ẹ̀ni sà. Alifabeeti èdè Yorùbá. Alifabeeti èdè Yorùbá. A. A. B. B. D. D. A. A. E. E. F. F. G. G. B. B. E. 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 G. G. K. K. L. L. M. L. N. L. O. 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 P. B. R. R. C. C. Sh. Sh. T. T. U. U. W. W. Y. Y. Nísìnyí, mo máa fẹ́ kí gbogbo yín kí ẹ kà á papọ̀. Ẹ kà á papọ̀ fún mi kí n gbọ́. Read together now. Okay. Now. Ó yá o. A. Rárá, ẹ bẹ̀rẹ̀ nípa sísọ pé alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Okay. Alifabeeti èdè Yorùbá. A. B. D. A. F. P. G.
B, E, E, G, T, L, M, N, O, R, P, V, C, Sh, T, U, W, Y. Mo gbà fún yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín, clap for yourselves. That's good. Ìyẹn náà dára. Àmọ́ ṣá o, abala kìíní la wà yìí o. Tó bá di abala kejì, ẹnìkọ̀ọ̀kan yín ló máa kà á fún mi. Màá fún yín ní 20 ìṣẹ́jú láti sinmi. Tí a bá padà dé ní abala kejì, ẹ wá kà á ní ẹyọ kọ̀ọ̀kan. So, what I'm actually saying is this. This is going to be the first part of today's lesson. I will give you 20 minutes for break. We'll come back by 6 p.m. That's for those of you in Dublin and London. And for those of you in the US, by 1 p.m. So we come back, and thereafter, each and every one of you will read the alphabet from beginning to the end, one by one. Are we good to go? So, ṣùgbọ́n kí a tó lọ fún ìsinmi tí a fẹ́ lọ fún yẹn, mo máa béèrè àwọn nǹkan kan lọ́wọ́ wa. Báwo ni a ṣe ń kíyàn ní ilẹ̀ Yorùbá? In the morning, if you want to greet an elder, how do you say it in Yoruba? If you know it, just raise your hand. Ẹ jẹ́ kí n pe Ajibade. How do you greet in the morning in Yoruba? Adedeji. Nígbọ́? Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. That's how you greet in the morning. If the person is a man, you say Ẹ káàárọ̀ sà. If it's a female or woman, you say Ẹ káàárọ̀ mà. Now, in the afternoon, who can tell me? In the afternoon, how do you greet in Yoruba? Oluwanifemi. Ekunlesa. Mi gbọ́? Ekunlesa. Rárá o. No. Ó yá, ṣé Tèmiládé nìyẹn? Adérìnmọ́lá sà. Adérìnmọ́lá sà. Adérìnmọ́lá, okay, ó yá. Báwo ni wọ́n ṣe ń kíyàn in the afternoon in Yoruba? Ẹ káàsán, that is it. Ẹ káàsán, ẹ sọ bẹ́ẹ̀ o. Ẹ káàsán. So, how do you greet in the evening? Adébọ́lá? Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ àbí ẹ káalẹ́. That's good. Mo gbà fún yín. Ẹ gbìyànjú. Ẹ dẹ̀ ṣe dáadáa. Ní báyìí, tí ọkùnrin tí ó bá máa kí àgbàlagbà ní ilẹ̀ Yorùbá, báwo ni wọ́n ṣe máa, kí ni ọkùnrin náà máa ṣe láti kí àgbàlagbà nílẹ̀ Yorùbá?
Báwo lọkùnrin ṣe máa kí àgbàlagbà nílẹ̀ Yorùbá? Tó bá fẹ́ kí àgbàlagbà, if you want to greet an adult in Yoruba land, what are you supposed to do? How do you do that? How do you greet? Ta ló nawọ́ yẹn o? Ṣé Olúwa yọ̀ mí fẹ́ àbí? Ta ni? Ife. Ife. Ife? Ife. Okay. Ife. Okay, ó yá. You kneel down. Rárá o, ọkùnrin is male. Obìnrin is female. I'm talking about ọkùnrin now. Ọkùnrin ni mò ń sọ ń sìn. Tí ọkùnrin bá fẹ́ kí àgbàlagbà, báwo ló ṣe máa ṣe? You prostrate. Okay, wàá wá sọ pé. Dọ̀bálẹ̀. Aha, wàá dọ̀bálẹ̀. Wàá wá kí wọn wá ní ẹ káàárọ̀ sà. Okay, now the boys in the house. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà níbí. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà ní ẹ nawọ́ yín. Raise your hand, man. Raise your hand. Nísìnyí, ohun tẹ́ máa ṣe fún mi. Ẹ máa dìde. Ẹ máa kí mi. Ẹ káàsán sà. Ẹ máa dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ. Ó yá. Ẹ jẹ́ kí n rí yín bẹ́ ṣe ń ṣe o. Ẹ fi kámẹ́rà yín. Ẹ jẹ́ kí n rí yín. You want to greet him and say, káàsán sà, you're going to lay down. Yeah. Lay down. Ọmọ tó dáa. Ẹ káàsán. Ó yá, ta ló tún kù ńbẹ̀ yẹn? Aha. Ó ṣe ọmọ tó dáa. Ẹ káàsán o. Ó yá. Ẹ káàsán o. Ẹ káàsán o. Ó yá, ẹ̀yin ọkùnrin àbí ẹ̀yin obìnrin, báwo ni ẹ ṣe máa kí àgbàlagbà? Ta ló lè sọ fún mi? Bí a ṣe máa kí àgbàlagbà, ẹ̀yin obìnrin. Á dáa fún ẹ máa kúnlẹ̀ ni. Ó yá, ẹ̀yin obìnrin tó kù náà, ó yá, ẹ kúnlẹ̀ kẹ́ kí olùkọ́ yín ẹ káàsán sà. Ẹ káàsán sà. Ó yá, Adébọ́lá àti Adébísí. Ẹ káàsán sà. Á dáa fún yín, ẹ ṣé mo dúpẹ́. Ó yá, ẹ lọ jókòó padà. Ẹ wá láti yín sílẹ̀ o. Láti òní lọ, tí ẹ bá ti jí nílé, tí ẹ bá fẹ́ kí àwọn òbí yín àbí ẹnikẹ́ni tó bá jù yín lọ, ẹ máa kúnlẹ̀. Ìwọ tó bá jẹ́ obìnrin, wàá sọ pé ẹ káàárọ̀ sà àbí ẹ káàárọ̀ mà. Ìwọ tó bá jẹ́ ọkùnrin, wàá dọ̀bálẹ̀ láti kí òbí rẹ. What I'm saying is this: as from today, when you wake up in the morning and you want to greet your parents, the boys, you prostrate and say, Ẹ káàárọ̀ sà, Ẹ káàárọ̀ mà, while the girls should do the same by kneeling down to say, Ẹ káàárọ̀ mà, Ẹ káàárọ̀ sà. Do you hear that? That is our culture in Yoruba land. So, ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa o. A máa fi àdàgbà ti abala kìíní yìí rọ̀ báyìí. Tí a ó tún máa padà lẹ́yìn 20 ìṣẹ́jú. Mo kí yín, ẹ ṣeun, ẹ kú àdúrótì wa. Okay o, láyọ̀ o, 20 minutes time we come back for the break. Okay, take care of yourselves. Bye for now. Ẹ jẹ́ ká dúró de àwọn tó kù yín o. Ṣé ẹ ti ka alifábẹ́ẹ̀tì èdè Yorùbá yín dáadáa, ẹ ti mọ̀? Ṣé ká bẹ̀rẹ̀ pẹ̀lú yín sìn? Ta ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀? Ṣé kí Adébọ́lá kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àbí Adébísí?
Ta ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ inú ẹ̀yin méjèèjì? The soul that you do, I'm gonna get it. I don't know. I need to. Do you even understand what I just said? What did I say? He said, what was the word again? Say what? What was the word again? Ta ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀yin méjèèjì? Who was that at the door? That means who is going to start between the two of you? So, a máa bẹ̀rẹ̀ báyìí, màá máa pè yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ó yá, Adébọ́lá. Adébọ́lá, ó yá ka alífábẹ́ẹ̀tì èdè Yorùbá fún wa o, láti bẹ̀rẹ̀ dé parí. Alfabeeti èdè Yorùbá. Rárá o, rárá, ẹnìkan kan ló máa kà á. You are going to read it one after the other. Ẹ ní ká papọ̀ o. Ẹ káàsán dádì wa o. Àlàáfíà lẹ́wà o. Àlàáfíà ẹ pẹ̀lẹ́ sà. Ẹ bá wa máa sọ Yorùbá sí àwọn ọmọ yìí dáradára o. À ń sọ fún wọn sà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Face your class. Ó yá Adébọ́lá. Alífábẹ́ẹ̀tì èdè Yorùbá, ó yá mò ń gbọ́. Alífábẹ́ẹ̀tì èdè Yorùbá. A, B, D, E, F, G, H, I, J, K, L, M, O. Adébísí, mi ò tí ì ní kó dá sí o. Adébọ́lá nìkan ni mo ní kó kà á fún mi. Adébọ́lá nìkan. Say by yourself. Ó yá mò ń gbọ́. Ṣí, ó yá tẹ̀síwájú. Ṣí. Ṣí. Tí. Wú. Wí. Yí. Ó gbìyànjú, mo gbà fún ẹ o. Nísìnyí, Adébísí, ó yá ká ti tiẹ̀ fún mi. Okay. Alífábẹ́ẹ̀tì èdè Yorùbá, bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. No. Look at the computer. E. Fi. Gi. Bi.
Ní. O. Ọ. Pí. Rí. Sí. Sí. Ṣí. Tí. Ú. Wí. Yí. Ó gbìyànjú wàá máa túbọ̀ máa kà á fúnra rẹ lẹ́yìn tí ìdánilẹ́kọ̀ọ́ ìbá ti kọjá. Nísìnyí ẹ jẹ́ kí n pè Olúwanífẹ̀mí. Bẹ́ẹ̀ni sá. Ó yá mò ń gbọ́. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá A, B, D, E, F, G, B. Bí. B. I, E, G, K, L, M, N, O, Ọ, P, V, C, Ṣ, T, U, W, Y. Ó ṣe ẹ pàtẹ́wọ́ fún ó ṣe ọmọ dáadáa. Ó yá ìfẹ́ Olúwa kì í tán. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá A, B, D, E, F, P, G, B, K, E, G, K, L, M, N, O, Ọ, P, R, P, C, Ṣ, T, U, W, Y. Ó ṣe ẹ pàtẹ́wọ́ fún ó ṣe ọmọ dáadáa. Olúwayọ̀mí fẹ́. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá A, B, D, E, F, G, B, K, E, G, K, L, M, N, O, Ọ, P, R, Ṣ, T, U, W. Ó ṣe mo gbà fún ẹ ọmọ dáadáa, ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ẹni ìfẹ́ Olúwa. Alifábẹ́ẹ̀tì ní Yorùbá. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. A, B, B, D, E, F, 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 G, E, B, B, E, G, K, L, M, N, O, Ọ, P, R, C, Ṣ, T, U, W, Y. Ẹ pàtẹ́wọ́ fóun náà, ẹ pàtẹ́wọ́ fún. Clap for him now. Encourage him. Ẹ pàtẹ́wọ́ fún ẹ ṣe. Ó yá o, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látorí Ajíbádé. Ẹ jẹ́ kí n rójú yín dáadáa, mi ò rójú yín dáadáa o. Ajíbádé, kí ni
tẹ kíní ẹ̀rọ tẹ́ ń lò ó ti ojú kámẹ́rà yẹn ti wà lókè òkè ni mo ó yá Ajíbádé. Alifabeeti èdè Yoruba A B D A E F G as in guy G G B I E rárá jẹ́ ká tún bẹ̀rẹ̀ alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ó yá. Alifabeeti èdè Yoruba A B D A E F G B E G G L O R P not P C She T no rárá P rí C She T V E. Ó ṣe ẹ pàtẹ́wọ́ fún ó ṣe ọmọ dáadáa ó yá Tómiládé. Alphabet Yoruba A B A A F P G E G G L V N O R Z C G U V G. Ó gbìyànjú ẹ bá mi pàtẹ́wọ́ fóun náà nísìnyí Adérìnmọ́lá. Alphabeti Yoruba Ó ṣe ọmọ dáadáa ẹ bá mi pàtẹ́wọ́ fóun náà ẹ pàtẹ́wọ́ fún Adédèjì. You speak first. A B Ó ṣe ẹ pàtẹ́wọ́ fún gbogbo yín náà lẹ gbìyànjú àmọ́ màá fẹ́ kí ẹ túbọ̀ múra sí dáradára ṣó ti yé yín. You all tried. However, I will want to encourage you more to, intensify your effort as in learning the language alphabet. Ṣó ti yé yín? Nísìnyí, màá tún ẹ̀rọ yẹn màá tún tẹ̀ sí orí afẹ́fẹ́ fún yín sìn láti tún lè wò ó lẹ́ẹ̀kan sí. Àmọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́
mo máa ṣe àkásílẹ̀ ètò yìí, màá fi ránṣẹ́ sí àwọn òbí yín ní tó jẹ́ pé ẹ lè máa wò ó láti fi máa ṣe àtúnyẹ̀wò lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ṣe. What I'm saying in actual part is this, that after this lesson, I'm going to send to your parents the video, that's the recorded video of today's lesson, in which you can also watch and learn, you know, after the lesson, learn it over and over again, so that when we meet next week, you know, it will be more easier for you. We won't go back to that topic again. We will go to the next topic. Understood? Yes, sir. Aha. So, however, I'm going to play the video for you again for the last time. And then thereafter, we will have to do some interactive words within ourselves. So you speak in Yoruba to one another. I want to see how little you know about Yoruba. If you can communicate with one another with Yoruba, bẹ́ẹ̀ ṣe lè fi Yoruba bára yín sọ̀rọ̀. Ẹni tí ò bá gbọ́, ẹ ṣàlàyé fún ẹni tí ẹ bá sọ ní Yoruba. Ṣó ti yé yín? Aha. Ó yá, ẹ wá fetí sílẹ̀ o, ẹ jẹ́ ká wo ìdánilẹ́kọ̀ọ́ náà lẹ́ẹ̀kan sí o. Ṣé ẹ ti rí àwòrán tó wà ń bẹ̀ yẹn? Ṣé gbogbo wa la rí? Yes, sir. Okay. Now, so just follow me and kindly pay attention and read or say after me. Alifabeeti èdè Yorùbá. Kí ni mo ti pè? Alifabeeti èdè Yorùbá. A. A. B. B. D. D. A. A. E. E. F. F. G. G. B. B. E. 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 G. G. K. K. L. L. Me. Me. Ni. Ni. O. 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 P. P. R. R. C. C. She. She. T. T. U. U. We. We. Yi. Yi. Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? Ṣé ó yé wa bẹ́ẹ̀ yẹn? Yes, sir. Tó bá di ìdánilẹ́kọ̀ọ́ tí a tún máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀, mo máa gbà yín láyè láti lè ka
màá gbà yín láyè láti ka alifábẹ́ẹ̀tì náà fún mi ká tó tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní báyìí mo fẹ́ fún yín ní àǹfààní láti bára yín sọ̀rọ̀ pẹ̀lú Yorùbá. Ohun tí ẹ bá mọ̀ ní Yorùbá ẹ fi bára yín sọ̀rọ̀, ẹ kíra yín, ẹ sọ̀rọ̀ síra yín. Olúwanífẹ̀mí lè sọ̀rọ̀ sí Adébọ́lá, Adébọ́lá lè sọ̀rọ̀ sí Ìfẹ́, Ìfẹ́ lè sọ̀rọ̀ sí Tómiládé, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí ẹ ṣe lè bára yín sọ̀rọ̀. Is that speaking to me? Báwo ni? What's your name now? Ta ló ń béèrè pé ta ló ń sọ pé báwo ni sí dárúkọ ẹni náà. Báwo ni Adébọ́lá? Adébọ́lá, Olúwanífẹ̀mí ó ń kí ẹ, ó ní báwo ni o Adébọ́lá. Ó yá dá lóhùn. Sọ pé dáadáa ni mo wà o. Ó yá sọ bẹ́ẹ̀, sọ pé dáadáa ni mo wà. Adébọ́lá sọ she's asking how are you? And then your response is I'm okay, I'm fine. Dáadáa ni mo wà. Sọ bẹ́ẹ̀. That's this one. What's her name? Ó yá interact with one another in Yoruba. Ẹ bára yín sọ èdè Yorùbá. What's her name? I'm just bá bára yín sọ, bóyá mi fúnra mi náà máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín sìn lẹ́yọ kọ̀ọ̀kan. Ó yá Tómiládé. Tómiládé. Sir. Ó yá sọ fún mi ní èdè Yorùbá. I am hungry. I am hungry. Ebi ń pa mí, ò ṣe ẹ pàtẹ́wọ́ fún, ẹ pàtẹ́wọ́ fún. I'm hungry. Ebi ń pa mí, you hear that? Ó yá. Ta ló lè sọ fún mi ní Yorùbá? I want to eat. I want to eat. Kì í tán. Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. Can we all say that? Mo fẹ́ jẹun. Mo fẹ́ jẹun. I want to eat. I want to sleep. I want to sleep. Adébọ́lá, I want to sleep. Báwo ni wọ́n ṣe ń sọ ní Yorùbá? I want to sleep. Adébísí ńkọ́? Ó yá ẹ jẹ́ kí n béèrè. Ṣé Adébísí mọ̀ ni? Ó yá Ajíbádé. I want to sleep. Mo fẹ́ sùn. Mo fẹ́ sùn. Ṣé Adébísí àti Adébọ́lá gbọ́? Pẹ̀lẹ́yìn tó kù. I want to sleep. Mo fẹ́ sùn. Ṣé gbọ́? Ẹ sọ pé bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. Mo fẹ́ sùn. I want to sleep. Ṣó ti yé yín? Kí là ń pè ní book? Book. 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 Mo mọ̀ pé Olúwanífẹ̀mí ìwọ tí ó dàbí ìwọ ń gbọ́ Yorùbá yẹn díẹ̀díẹ̀, mi ò fẹ́ pè ẹ́. Jẹ́ ká fún àwọn ẹlòmíì láyè. Jẹ́ kí n pè ẹ jẹ́ kí n pè Olúwayọ̀mífẹ́. Ìwé. Ìwé ò ṣe. Ó ṣe ọmọ dáadáa. So
nísìnyí màá fẹ́ kí ẹ rán mi létí o. Báwo ni a ṣe máa kí àgbàlagbà ní in the morning? How do you greet in the morning? That's what you dance. Yes, everybody. Yes. Oh yeah. Carol. Push. You didn't call me first. Any Feoluwa. Oh yeah. Let's talk now. Let's talk. Carol. Oh, sọ pé o. Say louder. Who is it? Carol. Ekaro what? Who is this? Ekaro. Carol, sir. Ekaro, sir. In the afternoon. Yes. Adebola, Adebisi, oh yeah. In the afternoon, how do you greet in Yoruba in the afternoon? Ekaso, sir. Oh shit. Ekaso, sir. Listen. You taught us that this morning. In the evening, Aderimola, in the evening. Ekale, sir. Ekale tàbí ẹ̀krọ̀lẹ́ o ṣé mo dúpẹ́. Ó dúró bí ẹni pé ó ti ń wọnú ara díẹ̀díẹ̀. Ẹ má gbàgbé, ẹ máa sọ Yorùbá pẹ̀lú àwọn òbí yín. Ẹ dẹ̀ máa bára yín náà máa sọ lẹ́kọ̀ọ̀kan. Ṣó ti yé? Ẹ máa bára yín sọ lẹ́kọ̀ọ̀kan. Màá máa jẹ́ kẹ́ máa darapọ̀ mọ́ àwọn kan ní ọjọ́ Sátidé náà. Àwọn yẹn náà díẹ̀díẹ̀ náà ní báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ ti ń sọ pẹ̀lú ara wọn díẹ̀díẹ̀. Ṣó ti yé yín bẹ́yẹn? Ẹ máa gbìyànjú láti máa bára yín sọ. Mo ti sọ pé àkọ́kọ́ ohun tẹ́ máa kọ́kọ́ ṣe tẹ́ ẹ bá ti jí láàárọ̀ ni wípé ẹ kọ́kọ́ tiẹ̀ kí àwọn òbí yín. Ìwọ ọkùnrin wàá dọ̀bálẹ̀ ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Àṣà títí wá nìyẹn. Ẹ gbàgbé pé ìlú òyìnbó lẹ́wà. Bí àwọn òbí yín ṣe wà nílùú òyìnbó tí wọ́n bá rí àwọn tó jù wọ́n lọ, wọ́n máa dọ̀bálẹ̀ kí wọ́n ni. Èyí tó bá jẹ́ obìnrin á kúnlẹ̀ kí wọ́n ni. So ẹ má gbàgbé àṣà wa. Ojoojúmọ́ tí ẹ bá ti jí láàárọ̀, ńṣe ni kẹ́ ṣe kí ni o? Kẹ́ dọ̀bálẹ̀ kẹ́ kí àwọn òbí yín pé ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà. Ìwọ tó bá jẹ́ obìnrin wàá kúnlẹ̀ láti kí àwọn òbí ẹ pé ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà. Ṣó ti yé yín sìn? Bẹ́ẹ̀ni sà. Ọ̀dà ta ló ní ìbéèrè o? Ẹnikẹ́ni tó bá ní ìbéèrè ó yá àkókò rẹ o láti béèrè ìbéèrè lọ́wọ́ mi o. He said that. Yoruba, do you have any question? Ẹ tí ẹ máa sọ máa gbìyànjú sọ díẹ̀díẹ̀ fún mi ní Yorùbá, màá máa tọ́ ẹ sọ́nà ó yá. Ó yá mò ń gbọ́. Gbìyànjú. Sọ tó o bá sọ dáadáa àtọ́ ẹ sọ́nà ó yá. Mi ò ní bẹ̀rẹ̀ ní sà. Ó ní béèrè ó dáná o. Ta ló wá tún wá ní béèrè nínú yín o? Okay, let me make it more easier for you. It's question time. So that's why I'm asking if you have any question for me. Ìbéèrè means question. Feel free, talk to me, anything at all, feel free. If you can't say it in Yoruba now, you can ask in English. I will let you know the meaning in Yoruba so that you ask in Yoruba. Feel free to talk to me. Ask me any question. I'm listening. No, you cannot tell me that you don't have any question for me. We're asking now. It's time to evaluate you. I have a question. Okay, rice. Kini? Nígbọ́. Rice. Ìrẹsì. Kí ni mo ti pè é?
Ìrẹsì. What's your question? Ṣẹ̀rí ẹgbọ́n mi. Ṣẹ̀rí àwọn èdè kan wà tí a máa ń pè ní èdè àyálò. They are borrowed language, borrowed words. Ṣó ti yé? Láwọn àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì ni. They are in English, but because that English language came before the Yoruba as in learning it. So because of that, the Yorubas coined that word from it. Like if you have a bus, you can call bus oko in Yoruba, but if you want to say it again, you can say bossy. So it's more or less like the rice that you mentioned now, as in ìrẹsì. Mo fẹ́ jẹ ìrẹsì. Mommy, màmá mi, mo fẹ́ jẹ ìrẹsì. Màmá. Tani à ń pè ní màmá? I have a question. Yes, Tani ẹ. Ó yá mò ń gbọ́. Do we have homework? Your own work is for you to study what you have been taught today. So next time we meet, you will now sit down and give it back to me as you are supposed to do. Do you understand? For now, I don't want to stress you too much. Are you getting me? So it's step by step. Any further questions for me? Feel free, talk to me. I want Adebola and Adebisoya ask me question. Ẹ béèrè lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wọn. Ó yá. Adebola. Adebisi. Adebola. Ṣé o ń gbọ́ mi? Ṣé o ń gbọ́ mi? Bàbá ẹ̀ dà. Bàbá ẹ̀ ń kọ́ mbó ló lọ. He's upstairs, sir. Bàbá ẹ̀ ń kọ́. Wọ́n ní bàbá ẹ̀ ń kọ́ níbo ló lọ? Upstairs, sir. Wọ́n wà lókè. Sọ pé wọ́n wà lókè. Oh, well, looking. Okay, it's upstairs. Wọ́n wà lókè. So ní báyìí a máa fi àdàgbà ti ìdánilẹ́kọ̀ọ́ wa ti òní rọ̀ síbí. This is where we are going to end today's lesson. I hope you all enjoyed it. Mo ní gbàgbọ́ pé gbogbo yín ni ẹ gbádùn ẹ̀. Ó dẹ̀ yé yín ohun tí mo kọ́ yín lónìí. Èyí tí a pè ní alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá wa. Èmi ni olùkọ́ yín ní tòótọ́ Ọ̀gbẹ́ni Adéníyì Òdúfuyè. Mo fi dédé àsìkò yìí kí yín wípé ó dàbọ̀. Ó dàbọ̀. What does ó dàbọ̀ mean? Bye-bye. Ó dàbọ̀. Láyọ̀ o. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó yá ẹ kíra yín náà kó dàbọ̀. Ẹ kíra yín kó dàbọ̀. Ẹ pe orúkọ ara yín. Ó yá Adébọ́lá ìwọ náà kí Ìfẹ́ ó dàbọ̀. Ìfẹ́ ó dàbọ̀. Gbogbo yín ẹ kíra yín bẹ́ẹ̀. Ó dàbọ̀ Adé. Wow. So you guys cannot even play with each other. You can't even say bye. Let's say that properly now. Odapo. Yeah, talk. Odapo. Baby. Odapo, Daddy. Say Odapo. 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 Ó dàbọ̀.
Ọmọ Yorùbá. Subscribe now.